alẹ́ àbùsátọ̀rọ̀ Ìdùmarè yóò débùjọ́ ọ̀ládé ìròyìn àṣẹlódì ìròyìn láti lè ṣe ti Ìjẹ̀bú Òde Ayọ̀mídé kò kàn burúkú ní òròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣèlérí pé ìṣèjọba àwọn yóò tẹ̀síwájú nínú ìgbésẹ̀ ìdàgbàsókè títí di ìgbà tí ìlérí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣẹ déédé pẹ̀lú iṣẹ́ àwọn ilé-iṣẹ́ àti mímú ìgbésí ayé àwọn aráàlú dára sí i. Ààrẹ ṣèlérí ọ̀tún yìí ní ìlú Àbújá nígbà tí ó ń ṣiṣẹ́ lójú ilé-iṣẹ́ tuntun olú ilé-iṣẹ́ tuntun ti àjọ ìjọba tó ń ṣàkóso ìkówó oríjọ àti owó ìní wọlé fún ìjọba tí a túmọ̀ tẹ́lẹ̀ sí àjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣàkóso ìkówó oríjọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Musbah Dawahab ló jábọ̀ ìròyìn. Ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Áfíríkà tún jẹyọ kókó ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn anilọ́rọ̀ àti àwọn tọ́rọ̀ kàn ti kìlọ̀ pé bí ilẹ̀ Áfíríkà kò bá dojú kọ ìṣòro rẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó lágbára àti mímú àwọn ètò abẹ́lé rẹ̀ lágbára, ó lè fa ìkùnà fún ilẹ̀ Áfíríkà fún àfojúsùn ọdún 2023 tí yóò sì jẹ́ kí ilẹ̀ Áfíríkà já kúrò nínú àfojúsùn ìdàgbàsókè rẹ̀. Èyí ló mú kí ẹgbẹ́ aṣojú fún ètò àfojúsùn ọdún 2023 ti ìṣọ̀kanlẹ̀ Áfíríkà ṣàfihàn ètò fún ayẹyẹ ọjọ́ Áfíríkà fún ọdún 2026 tí wọ́n pe àkórí rẹ̀ ní pípèsè omi mímu àti ìmọ́tótó tó péye sílẹ̀ fún gbogbo ará ilẹ̀ Áfíríkà. Garba Shehu ló jábọ̀ ìròyìn. Ilé ẹ̀kọ́ ìwádìí fún ìṣèjọba alágbádá àti iṣẹ́ aṣòfin sọ pé òun lo àǹfààní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ìṣọ̀kan ilẹ̀ Áfíríkà láti ṣe àtìlẹ́yìn fún ìjọba alágbádá, ìdàgbàsókè iléeṣẹ́ àti ìtẹ̀síwájú ìlànà nípa ọjà àti ìdókòwò ọrọ̀ ajé, ẹ̀rọ ayélujára àti ètò ìmọ̀ àti ìlànà ìdíje. Wọ́n ṣàfihàn èyí níbi ìpàdé kejì rẹ̀ ìpàdé àgbáyé lórí òfin àgbáyé àti ẹ̀kọ́ tó jinlẹ̀ tí wọ́n ṣàgbékalẹ̀ ní ìlú Àbújá. Mohammed Rabiu ló jábọ̀ ìròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ti ìṣọ̀kan àgbáyé àti àwọn alábàájọṣepọ̀ míì ti pè fún ìgbésẹ̀ kíákíá láti yí ìlérí orílẹ̀-èdè Nàìjíríà lórí àyípadà ojú ọjọ́ padà sí ìdókòwò gidi. Charles Afa jábọ̀ ìròyìn pé ìpàdé ìjíròrò náà ni wọ́n ṣe lábẹ́ ètò ẹgbẹ́ àwọn aṣòfin fún ìṣúná àyípadà ojú ọjọ́ pẹ̀lú àtìlẹ́yìn àjọ tó ń pèsè owó ìdókòwò fún àyípadà ojú ọjọ́ lágbàáyé ní àfojúsùn láti dí àwọn àlàfo nínú ìdàgbàsókè tó ní ṣe pẹ̀lú àyípadà ojú ọjọ́. Charles Afa ló jábọ̀ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò ní fi àyè gba ìpéjọpọ̀ tí kò bá òfin mu àti ìwọ́de tàbí ìfẹ̀hónúhàn tí kò bá òfin mu tí ó lè da ìbáṣepọ̀ àti àlàáfíà ìpínlẹ̀ náà rú. Kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Jánumi ló ṣe ìkìlọ̀ yìí ní ìlú Ṣàgámù níbi tí ó ti fi dá àwọn ará ìlú lójú pé àwọn ti tún gbé ìgbésẹ̀ tó lágbára tí ó lòdì sí ìwà ọ̀daràn àti ìwà jàgídíjàgan tó lè da àlàáfíà agbègbè náà rú. Tèmídálẹ́mọ̀ jábọ̀ ìròyìn ẹgbọ́n náà síwájú sí i. Kọmíṣánná àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájùní ṣàlàyé pé ọ̀kanòjọ̀kan àṣeyọrí ni àjọ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ti rí àkọsílẹ̀ rẹ̀ nípa iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó lágbára àti ìpolongo tí wọ́n gbé kalẹ̀ eléyìí tó ní kí àmú kí ìlú Ṣàgámù kó wà pẹ̀lú ètò ààbò tó péye. Àwọn ìpolongo náà ni ó ti jẹ́ kí a rí ọwọ́ tó àwọn afurasí mẹ́rìndínlọ́gọ́ta fún oríṣiríṣi àwọn ẹ̀sùn bíi dídá omi àlàáfíà ìlú rú, dí ọ̀nà ìjọba àti pàápàá kíkọlù àwọn ilé-iṣẹ́ ìjọba àti àwọn ẹ̀sùn mìíràn bẹ́ẹ̀. Alukoro àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Babáṣèyí ni ó ṣojú ọ̀gá àgbà ọlọ́pàá ti ìpínlẹ̀ yìí níbẹ̀. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá ti wà ní sẹpẹ́ wọ́n sì ti ṣe àwọn ìlànà tó yẹ láti lè gbógun ti ẹni yòówù àti ètò ìbàlújẹ́ àti ètò ìtẹ̀tọ́ títẹ òfin mọ́lẹ̀. Ó ṣàlàyé pé kò ní sí ibi kan tí a ó máa sá sí fún àwọn èèyàn ẹgbẹ́ èèyàn àti àwọn kọ̀lọ̀rọ̀fín ẹ̀dá tó fẹ́ máa da omi àlàáfíà ìlú rú. Ọ̀gá àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wá dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba ìbílẹ̀ Ṣàgámù, àwọn ọba aláyé àti àwọn àjọ elétò ààbò gbogbo tó sì sọ wípé àjọ òun yóò túbọ̀ máa tẹpá mọ́ ògbólógbò láti lè mú kí ìlú Ṣàgámù wà ní eléyìí tó ní ààbò. Ó ní àjọ ọlọ́pàá yóò túbọ̀ máa gùnlé àwọn ìlànà tuntun nínú eléyìí tí yóò túbọ̀ fi okun kún àjọṣepọ̀ pẹ̀lú àwọn aráàlú àti àwọn alẹ́nulọ́rọ̀ yòókù. Ní báyìí ìlú Ṣàgámù ní ó rí rògbòdìyàn kan lọ́jọ́ keje oṣù kẹrin ọdún tí a wà yìí nígbà tí àwọn ẹgbẹ́ ọlọ́kadà kan ń fi ẹ̀hónú hàn tí wọ́n sì dí ọ̀nà ọba Erinwọlé GRA pa. Ìgbésẹ̀ yìí ni ó dí ètò ìgbòkègbodò ọkọ̀ àti
ètò káràkátà lọ́wọ́ tí ó sì kọlu ilé ìwòsàn ìjọba kan eléyìí tí ó ṣe àkóbá fún iṣẹ́ ọba tí ó ń lọ lọ́wọ́ àti ìdóòlà ẹ̀mí àwọn aráàlú. Yẹmi Dalemo ló jábọ̀ ìròyìn. ìròyìn wa fún ti àṣàlẹ̀ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Ògúnkànbí orúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀.